Èlíjà nínú Olúwa o. Ó jáde fa ọ̀run yá. 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 Ọlọ́run Adébóyè máa múlẹ̀. Ó jáde fa ọ̀run yá. Ọlọ́run Èlíjà nínú Olúwa o. Ó jáde fa ọ̀run yá. Ọlọ́run Jòsáyà máa múlẹ̀. Ó jáde fa ọ̀run yá. 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 Storage is almost full. Please log in. Ọlọ́run ìpè yìí máa wulẹ̀ wò. Ó jáde fa ọ̀run yá. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. 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 Ọ̀nà wá ti tọ́jú ẹ̀rọ ẹ̀ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. 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 Ọ̀nà wá ti tọ́jú ẹ̀rọ ẹ̀ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ọ̀nà wá ti tọ́jú ẹ̀rọ ẹ̀ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Pátápátá pèràpèrà gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ jẹ́ ká gbogbo ayé wa lé níwájú Olúwa. Gbogbo ọ̀tá ìràwọ̀ tó láwọn ní dé láì lórí Olúwa ọba kó bá wa dá wọn lẹ́kùn àsìkò ti tó ẹ jẹ́ ká gbàdúrà. Lórúkọ Jésù mo dúró lórí àpáta ayérayé ilẹ̀ mìíràn ìyẹn ni mo tẹnu mi bẹ̀jẹ̀ Jésù gbogbo. Ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Ní wákàtí ọwọ̀ yìí pé kí àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo. Ọlọ́run tó ṣọ́ wa láti January títí di àkókò yìí, ó yẹ ká fi ọpẹ́ àti ìyìn fún orúkọ rẹ̀ mímọ́. Ọlọ́run tó fi ààbò rẹ̀ bò wá, tó yọ wá nínú gbogbo ìgbèkùn onírúurú ewu ló ti kọjá, ṣùgbọ́n Ọlọ́run fàánú rẹ̀ kó èmi àti ìwọ yọ. Kì í ṣe pé a pé tàbí pé a yẹ, kì í ṣe pé a gbọ́n tàbí pé a ní ìmọ̀, ṣùgbọ́n Ọlọ́run kàn wò pé jẹ́ kí n ṣàánú àwọn eléyìí. Ẹ jẹ́ ká dúpẹ́ fún oore rẹ̀ lórí ìdílé wa, lórí àyíká wa, lórí orílẹ̀-èdè wa, lórí àwọn ọmọ wa, lórí àwọn ọmọ Ọlọ́run, lórí ìjọ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé. Ẹ jẹ́ ká gbé orúkọ Ọlọ́run ga. Bíbélì wí fún wa nínú Psalm 145 ẹsẹ̀ 3. Ó ní títóbi ni Olúwa, ó sì ní ìyìn púpọ̀ púpọ̀. Àwa márìdì ní títóbi rẹ̀. Ẹ jẹ́ pariwo Ọlọ́run àwa márìdì. Mo dúpẹ́ fún àánú rẹ lórí mi. Mo dúpẹ́ fún oore rẹ láyé mi. Mo dúpẹ́ fún iṣẹ́ ìyanu rẹ tó ń ṣe nínú ìrìn àjò ayé mi. Mo gbé ọ̀gá Ọlọ́run àánú tó jẹ́ kí n gbàdúrà àgbàtì. Ọlọ́run tí ó jẹ́ kó gbàdúrà àgbàtì lórí ọmọ, lórí ilé ẹ. Iṣẹ́ tó ń ṣe kò bọ́ mọ́ ọ lọ́wọ́. Bí a ti ń pariwo pé nǹkan le tó láyé yìí, síbẹ̀síbẹ̀ èmi àti ìwọ a wà nínú ẹni tó rí àánú gbà. Ẹ jẹ́ ká yin orúkọ rẹ̀ lógo lónìí. Ẹ jẹ́ ká fi ọpẹ́ àti ìyìn fún. Ẹ jẹ́ ká gbé orúkọ rẹ̀ ga. Ẹ jẹ́ ká gbé orúkọ rẹ̀ ga pé Olúwa ó máa ṣeun, pé Olúwa ó máa ṣeun. Bàbá ó máa ṣe o, ọmọ ẹ máa ṣe o, ẹ̀mí mẹ́ ẹ máa ṣe o. Gbèsè ọpẹ́ mi pọ̀, mi ò lè san tán. Àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi, ẹ má ṣe o bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀, mi ò lè san tán. Àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi, ẹ má ṣe o bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀, mi ò lè san tán. Àwọn tí mo lè ṣe.
bàbá aláàánú mi o ẹ mà ṣe o bàbá, ẹ mà ṣe o bàbá, ẹ mà ṣe o bàbá, gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán, àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣèwọ̀n tí mo lè ṣe, bàbá aláàánú mi ẹ mà ṣe o bàbá, gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san, àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣèwọ̀n tí mo lè ṣe, bàbá aláàánú mi ẹ mà ṣe o bàbá, ẹ mà ṣe o bàbá, ẹ mà ṣe o bàbá, gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán, àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣèwọ̀n tí mo lè ṣe, bàbá aláàánú mi o ẹ mà ṣe o bàbá, ìyìn yẹ o ọlọ́run mi ọba tó ń gbọ́ àdúrà, ìyìn yẹ o ọlọ́run mi ọba tó ń gbọ́ àdúrà, ìyìn yẹ o ọlọ́run mi ọba tó ń gbọ́ àdúrà, ìyìn yẹ o ọlọ́run mi ọba tó ń gbọ́ àdúrà, ògo yẹ o ọlọ́run mi ọba tó ń gbọ́ àdúrà, ìyìn yẹ o ọlọ́run mi à ń gbọ́ àdúrà, olúwa ó ṣeun o ọba tí ń gbọ́ àdúrà, ipa tó gbàgbà ọlọ́run fún àwọn ayérayé nínú àwọn ọ̀run, bàbá mo gbé ọ̀gá mo yìn ọ́ lógo fún oore àti àánú rẹ, ọba tó fi àánú ka èmi àti ìdílé mi yẹ, ọba tó fi àánú dáàbò rẹ̀ bò wá, ọba tí ò jẹ́ kí ìmọ̀ ọ̀tá ó ṣẹ lórí wa, gbogbo èrò tí ọ̀tá ń gbà ẹ̀sọ́ di asán, agbé ọwọ́ ṣe gbé, agbé ẹsẹ̀ ó ṣe gbé, a tún rí oṣù tuntun láyọ̀ àti ní àlàáfíà, agbé ọ̀gá bàbá, agbé ọ̀gá ọmọ, olúwa ẹ mà ṣe o, 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 olúwa ẹ mà ṣe o. Thank you Father, thank you Jesus, thank you Lord. Father, we thank you, we bless your holy name, we praise you Lord, bless you for your love, for your kindness, for your goodness, for your faithfulness, for what you are doing in our life, in our home, in our churches. Father, we bless you, Lord. We thank you, we thank you, we thank you for what you are doing in our nations. We thank you, Lord. We thank you, Lord. We bless you. We give you all the glory, Lord. We give you all the honor, Lord. Baba ẹ mà ṣé o, ọmọ ẹ mà ṣé o, ẹ̀mí mẹ́ ẹ mà ṣé o, olúwa ẹ mà ṣé o, olúwa ẹ mà ṣé o, olúwa dúpẹ́, ẹ̀mí mi máa gbé ọ̀gá, olórí ọ̀fẹ́ á gbé ọ̀gá, ayérayé a yìn ọ́ fún oore rẹ, olúwa mo dúpẹ́ o, olúwa mo dúpẹ́, olúwa o ṣé o, olúwa o ṣé o, olúwa ẹ ṣé o, ẹ̀mí mẹ́ ẹ ṣé o, ayérayé ẹ mà ṣé o, bàbá mímọ́, ọmọ mímọ́, ẹ̀mí mímọ́, bàbá mi àgbàlagbà, ìbà rẹ, ayérayé nínú àwọn ọ̀run, ayérayé nínú àwọn ọ̀run, olúwa ẹ mà ṣé o, olúwa ẹ ṣé o, olúwa ẹ ṣé o, olúwa mo gbé ọ̀gá o, olúwa mo gbé ọ̀gá o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o, pé ẹ ṣé, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o, pé ẹ ṣé, olúwa mo gbé ọ̀gá o, olúwa mo gbé ọ̀gá o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o, pé ẹ ṣé, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o, pé ẹ ṣé, olúwa mo gbé ọ̀gá o, olúwa mo gbé ọ̀gá o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o, pé ẹ ṣé, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o, pé ẹ ṣé, olúwa mo gbé ọ̀gá o, olúwa mo gbé ọ̀gá o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o, pé ẹ ṣé, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o, pé ẹ ṣé. Thank you Father. Father, I bless your holy name. Ọlọ́run ayérayé mo gbé ọ̀gá, mo gbé ọ̀gá, mo gbé ọ̀gá, ayérayé ṣé tẹ́tún mú àrí oṣù June láyọ̀ àti ní àlàáfíà, agbé ọ̀gá, gbé ọ̀gá, gbé ọ̀gá, gbé ọ̀gá, gbé ọ̀gá, àyàn ológo fún àwọn tí a bí nínú oṣù yìí, àyàn ológo fún ìdílé tó gbé kalẹ̀ nínú oṣù yìí, agbé ọ̀gá fún ìdílé kó mú wa rí oṣù láyọ̀ àti ní àlàáfíà, agbé fún iṣẹ́ ìyanu tó ṣe láyé wa nínú oṣù fún láti bẹ̀rẹ̀ títí àkókò yìí ló wà máa dúpẹ́, ẹ máa gbé ọ̀gá, ó máa yàn lógo, ọba àwọn bíṣẹ́ ayérayé nú àwọn ọ̀run. Father, we thank you. Father, we bless your holy name. We give you all the glory. We give you all the honor. We give you glory, Lord.
as we honor you. We To give mute you conference glory, Lord. participants, press 1. To mute conference participants in lecture mode, press 2. All participants are muted. We give you glory, Lord, as we honor you. We give you glory, Lord, as we worship you. You are wonderful. You are worthy, oh Lord. You are wonderful. You are worthy, oh Lord. We give you glory, Lord, as we honor you. We give you glory, Lord, as we worship you. You are wonderful. You are worthy, oh Lord. You are wonderful. You are worthy, oh Lord. Jehovah, ịdị ebube ebe nọ. Jehovah, Jehovah, ịdị ebube. Jehovah, ịdị ebube ebe nọ. Jehovah, Jehovah, ịdị ebube. N'eluigwe ịbụ eze, n'elu ụwa ị na-achị n'agha mmụọ ịbụ dike n'agha. Jehovah, Jehovah, ịdị ebube. He touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life become brand new one. Jehovah touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life become brand new one. Jehovah touched my life with his hand, my life changed. Ẹ jẹ́ ká lọ síwájú ìtẹ́ àánú pé Olúwa ní ojúmọ́ tó mọ́ mi yìí ṣàánú fún mi lónìí. Ní ìlú Nàìjíríà ọ̀sán ni wọ́n wà báyìí. Ní ọ̀sán gangan tí mo wà yìí, Jésù jẹ́ káàánú fọ́n lé mi lórí, tú omi àánú rẹ̀ lé mi lórí. Ẹ̀ṣẹ̀ ìran ìdílé ìyá àti ìdílé bàbá tó lẹ̀ mọ́ mi lára tí mo jogún ẹ̀, fi ẹ̀jẹ̀ Jésù parẹ́ lónìí. Olúwa fi ẹ̀jẹ̀ Jésù parẹ́ lónìí. Ìgbà yìí la ó mọ̀ wípé agbára wà nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù fi wẹ̀ mí mọ́ tọkàntara tẹ̀mí, pa ìṣedédé ayé mi rẹ́. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo jogún ẹ̀ láti inú ìyá mi, ẹ̀ṣẹ̀ tí mo jogún ẹ̀ láti ìran tí mo ti jáde wá, èyí tó ń fọhùn ní ìkóríta àṣeyọrí tí ó jẹ́ kí àṣeyọrí mi ó tẹ̀ mí lọ́wọ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́ lónìí. Ẹ̀jẹ̀ Jésù mú kúrò lónìí. Ẹ jẹ́ ká gbàdúrà yìí dáadáa. Orúkọ Jésù, orúkọ Jésù, mo wá sí iwájú rẹ Ọlọ́run. Jẹ́ káàánú ó fọhùn fún mi lónìí. Jẹ́ káàánú ó fọhùn fún ìdílé mi lónìí. Gbogbo ẹ̀ṣẹ̀ nínú ọ̀rọ̀, nínú èrò, nínú ìṣe, nínú ìwà, Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́. Olúwa sọkàn mi di mímọ́. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí. Olúwa sọ mí di mímọ́. Olúwa sọ mí di mímọ́. Olúwa sọ mí di mímọ́. Olúwa sọkàn mi di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù fọhùn fún mi nínú àdúrà yìí. Àánú kó fọhùn. Ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀jẹ̀ Jésù mọ́ ṣí dànù. Ẹ̀jẹ̀ Jésù mọ́ ṣí dànù. Ẹ̀jẹ̀ Jésù mọ́ ṣí dànù. Jésù Olúwa wa, àdúrà yìí wá báyìí. Ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀. Fi ẹ̀jẹ̀ rẹ bò gbogbo àwọn ẹbí mi, gbogbo ibi tí mo léṣodé, tí mo léèyàn dé káàkiri àgbáyé. Olúwa fẹ̀jẹ̀ rẹ sàmìyí rẹ sí wọn lára. Bẹ́ẹ̀ ni wípé nígbà tí n bá rí ẹ̀jẹ̀ náà, ó ní èmi yóò rí yín kọjá, ikú yóò rí wa kọjá, àjàkálẹ̀ àrùn yóò rí wa kọjá, ogun yóò rí wa kọjá. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run lónìí, fi ẹ̀jẹ̀ rẹ bò mí tọmọtọmọ tilétilé. Ẹ̀jẹ̀ Jésù sàmìyí rẹ sí mi lára. Ikú òjijì má jẹ́ ó wọ ilé mi wá, àìsàn òjijì má jẹ́ ó wọ ilé mi wá, ìdààmú òjijì má jẹ́ ó wọ ilé mi wá, ìpalára òjijì má jẹ́ ó wọnú ilé mi wá. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù máa sàmìyí rẹ sí mi lára, máa sàmìyí rẹ sí mi lára, sàmìyí rẹ sí ọmọ, sàmìyí rẹ sí aya, sàmìyí rẹ sí ìdílé mi. Olúwa o, fi ẹ̀jẹ̀ Kristi, Olúwa máa fi sàmìyí rẹ sí mi lára. 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 Ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, Olúwa sàmìyí rẹ sí mi lára. Sàmìyí rẹ sí ìdílé mi, gbogbo ibi tí mo lẹ́bi dé, tí mo lára dé, àwọn òbí mi ni, àwọn àbúrò mi ni, àwọn ẹ̀gbọ́n mi ni, àwọn èèyàn mi ni, àwọn ọmọ mi ni. Ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, aya mi ni. Ẹ̀jẹ̀ Jésù,
àti èmi náà sàmì rẹ sí wa lára, sàmì rẹ sí wa lára. Àmì rẹ tí kú òdì tí ó sá lọ, àmì rẹ tí àìsàn òdì tí ó sá lọ, bó ti ṣe ìdààmú kó jìnnà sí wa, kó jìnnà sí wa, kó jìnnà sí wa. Jésù Olúwa wa, ẹ jẹ́ gbàdúrà. Olúwa, nínú ọdún yìí, ní ìtókùn ọdún yìí kó parí, kọ́ Góṣẹ́nì ńlá fún èmi àti ìdílé mi. Olúwa, kọ́ Góṣẹ́nì ńlá fún wa. Wọ́n nígbà tí wàhálà wà ní Íjíbítì, Ọlọ́run fi àwọn ọmọ Ísírẹ́lì sí Góṣẹ́nì, Ọlọ́run tọ́jú wọn, wàhálà ò dí ọ̀dọ̀ wọn, ìdààmú ò dí ọ̀dọ̀ wọn. Olúwa, pa ọkàn wọn mọ́. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, fún èmi àti ìdílé mi, ní ìtókùn ọdún yìí kó parí. Olúwa, kọ́ Góṣẹ́nì ńlá fún wa. Olúwa, kọ́ Góṣẹ́nì tèmi fún mi. Ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mọ́, ní ìtókùn ọdún yìí parí, kọ́ Góṣẹ́nì fún mi àti ìdílé mi. Ibi tí mo lẹ́bi dé, Jésù kọ́ Góṣẹ́nì fún wa. Olúwa, kọ́ Góṣẹ́nì ńlá fún wa. Ibi ààbò rẹ, ibi ìsádi, ibi tí ìṣẹ́gun wà, ibi tí ìpamọ́ wà, ibi tí ìpèsè wà, níbi tí ìbùkún wà. Olúwa, kọ́ Góṣẹ́nì fún wa. Olúwa, kọ́ Góṣẹ́nì fún wa. Gbọ́ àdúrà yìí, Jésù Olúwa wa. A fẹ́ rán Ọlọ́run létí àwọn nǹkan kan ni lónìí. Nígbà tí a bẹ̀rẹ̀ ọdún yìí, Ọlọ́run ti pàṣẹ mi sọ àwọn nǹkan kan pé kí n wí fún ayé. A sì sọ nígbà tá a ṣe New Year yìí. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó lọ́n fún wa ní ọdún yìí, Isaiah chapter 62, òun lọ́lọ́run fún wa gẹ́gẹ́ bí àkọmọ̀nà. Ó fún wa gẹ́gẹ́ bí àkọmọ̀nà nígbà tí àwa ṣe New Year yìí ní Paris wa. Ọlọ́run fún wa ní Isaiah chapter 62. Gbogbo orí yẹn pátá ń lọ́lọ́run fún wa tá a fi gbàdúrà lé lórí. Mo mọ̀ pé a ò lè parí iṣẹ́ tán bíbá ilé nì. O nínú oṣù yìí iṣẹ́ a máa là lẹ́sẹsẹ, a máa là lẹ́sẹsẹ àwọn nǹkan tí Ọlọ́run fún wa òun lásìkò kọ́kọ́ máa gbàdúrà lé lórí. Ọlọ́run jẹ́ kó di mímọ̀ wípé ọdún tí a wà yìí ọjọ́ ọdún òmìnira. Gẹ́gẹ́ bá a ṣe kọ́ orí ìbò mo fi wàásù náà lọ́jọ́ náà. Ó ní year 2021 is a year of ọdún òmìnira. It is a year that people will desperately fight for freedom and God will deliver them from oppression. Ìyẹn lákọ̀ọ́kọ́ gbàdúrà lé lórí. Gbólóhùn akọ́ nìyẹn pé Ọlọ́run sọ yìí pé ní ọdún yìí ó jẹ́ ọdún òmìnira. Ó jẹ́ ọdún tó yẹ pé àwọn èèyàn wọ́n fi tọkàntọkàn gbogbo ara gbogbo ọ̀nà wọ́n jà fún òmìnira. Ọlọ́run ó sì fún wọn yálà òmìnira nípa ti ara, yálà òmìnira nípa ti ẹ̀mí. Gbogbo wọn tó wà ní abẹ́ amúnisìn, bọ́yọ̀ wà lábẹ́ amúnisìn, ó lè jẹ́ bí ọ̀gá tó fẹ́ mú ẹ lẹ́rú. Ó ṣeéṣe kó jẹ́ wípé ó wà ní ibìkan ìlú kan tó fẹ́ di mú ni lẹ́rú. Ó ṣeéṣe ká jẹ́ pé alágbára kan ń jẹ gàba lórí ẹ. Ọlọ́run ní ọdún ìjẹ́ ọdún òmìnira. Ó jẹ́ ọdún òmìnira. Ọdún tá a wá yìí o, ọdún òmìnira. Ọdún tá a wá yìí o, ọdún òmìnira ní. Ọdún ayọ̀, ọdún owó, ìbùkún rẹpẹtẹ, àtọ̀là yanturu. Lórúkọ Jésù máa rí tèmi ṣe níbẹ̀ dandan. Lórúkọ Jésù máa rí tèmi ṣe níbẹ̀ dandan. Lọ́dún yìí wàá rí tiẹ̀ ṣe. Ẹ jẹ́ àkọ́kọ́ gbàdúrà lórí òmìnira iná. Wá gbàdúrà. Olúwa, tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ ìdè tó dá mi dúró sójú kan ṣoṣo. Ẹlòmíì bí a ti sọ yìí láti January yẹn títí di àkókò yìí, ẹlòmíì ó sì ń jà pìtìpìtì ni. Wá sọ fún Ọlọ́run o, Olúwa, fi ọwọ́ agbára rẹ fi sọ mí di òmìnira kúrò nínú ìdè tó dá mi dúró sójú kan ṣoṣo. Já mi gbà kúrò lọ́wọ́ agbára tó dá mi dúró sójú kan ṣoṣo. Ẹlòmíì ńlá kàkà ó fẹ́ bọ́, ṣùgbọ́n agbára yẹn náà, agbára tó ju àwọn èèyàn sínú ìdè kò fẹ́ kí wọ́n lọ bọ̀rọ̀. Ọlọ́run máa ṣe ìdájọ́ fún Fáráò ayé rẹ. Ọlọ́run máa ṣe ìdájọ́ fún Fáráò ayé mi ní ọdún yìí. Agbára wo ló so mí mọ́lẹ̀ sójú kan ṣoṣo tí ò fẹ́ kí n tẹ̀síwájú? Fi ọwọ́ àánú rẹ já mi gbà. Fi ọwọ́ agbára já mi gbà kúrò lọ́wọ́ agbára tó dá mi dúró sójú kan ṣoṣo. Olúwa, já mi gbà kúrò lọ́wọ́ agbára tó dá mi dúró sójú kan ṣoṣo. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Fi ọwọ́ agbára fi já mi gbà kúrò lọ́wọ́ agbára tó dá mi dúró sójú kan ṣoṣo. Gbogbo ìdè tó dè mí mọ́lẹ̀ sójú kan ṣoṣo tí ó jẹ́ kí ìrìn àjò mi ó tì nítumọ̀ lọ́dún yìí. Olúwa, fi ọwọ́ agbára já mi gbà. Olúwa, já mi gbà tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ ìdè tó dá mi dúró sójú kan ṣoṣo. Gbogbo ìdè tó dá mi dúró sójú kan ṣoṣo, Olúwa, tú mi sílẹ̀. Olúwa, tú mi lẹ̀. Ẹ má tú mi lẹ̀.
olúwa tú mi lẹ̀, olúwa tú mi lẹ̀. Jésù olúwa wa. Ẹ jẹ́ ń ka ẹsẹ̀ àkọ́kọ́ fún wa nínú ìwé Isaiah chapter 62 yẹn. Ó ní nítorí ti Síónì èmi kì yóò dákẹ́, àti nítorí ti Jerúsálẹ́mù èmi kì yóò sinmi, títí òdodo rẹ̀ yóò fi jáde bí títàn ìmọ́lẹ̀, àti ìgbàlà rẹ̀ bí fìtílà tí ń jó. Ó gbàdúrà nítorí ti Jésù, nítorí ti Jésù. Ọ̀run má ṣe dákẹ́ nítorí ọ̀rọ̀ mi, ọ̀run má ṣe dákẹ́ nítorí ọ̀rọ̀ mi, títí ògo mi ó fi fọhùn jáde, títí ògo mi ó fi fọhùn jáde, tí wọ́n fi jáde kúrò nínú ìdè. Olúwa o, ọ̀run má ṣe dákẹ́ nítorí ti Jésù, nítorí tèmi. Olúwa, títí ògo mi ó fi fọhùn, tí ó fi mú aninilára kúrò láyé mi, tí ogun aninilára ó fi ṣẹ́, tí ogun Fáráò ayé mi ó fi ṣẹ́, tí ogun Fáráò orílẹ̀-èdè mi ó fi ṣẹ́. Ọ̀run má ṣe dákẹ́, ọ̀run má ṣe sinmi. Ẹ jẹ́ gbàdúrà lè kọ́ sùn tàríyà makada yékété dídaríyà zama rẹ́pọ̀ mọ́kò ṣíndí kàkàfẹ́ mọ́kò zanda. Nítorí tèmi Olúwa gbé ọ̀págun dìde, Olúwa gbé ọ̀págun dìde. Má ṣe dákẹ́, Olúwa má ṣe sinmi nítorí ọ̀rọ̀ mi, nítorí ọ̀rọ̀ mi, títí ògo mi ó fi fọhùn, tí ọ̀tá mi ó fi ṣe ìtẹ̀bọmi ìparun fún ọ̀tá mi, tá ó fi ṣe ìtẹ̀bọmi ìparun fún gbogbo Fáráò orílẹ̀-èdè wa, tá ó fi ṣe ìtẹ̀bọmi ìparun fún gbogbo ọ̀tá ìràwọ̀ mi, tí ògo mi ó fi fọhùn. Olúwa gbọ́. Jésù olúwa wa. À ń lọ sí ẹsẹ̀ kejì. Ó ní àti àwọn kèfèrí yóò rí òdodo rẹ, àti gbogbo àwọn ọba yóò rí ògo rẹ. A ó sì fi orúkọ tuntun pè ọ́, èyí tí ẹnu Olúwa yóò dárúkọ. Ọ̀kọ̀ọ̀kan wá gbàdúrà báyìí wípé Olúwa tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ orúkọ tí ń ṣiṣẹ́ lòdì sí àyànmọ́ mi. Àwọn orúkọ kan wà tí ń ṣiṣẹ́ lòdì sí àyànmọ́ èèyàn. Orúkọ kan wà tó sọra ẹ ṣùgbọ́n tí ayé sọ ẹ́. Orúkọ kan wà tó pè é tọ́lọ́run ò pè ọ́ ṣùgbọ́n tí ayé bẹ̀rẹ̀ sí ní pè ọ́. Orúkọ kan wà tí ayé ń pè ọ́, tí ìṣòro, tí tọ́ pé ìṣòro ayé ló sọ ẹ́ ní orúkọ yẹn. Wá gbàdúrà orúkọ tá a fi pè mí, tó ń ṣiṣẹ́ lòdì sí ògo mi, tó ń ṣiṣẹ́ lòdì sí àyànmọ́ mi, tó ń ṣiṣẹ́ lòdì sí àkọsílẹ̀ lérè mi. Olúwa ṣí orúkọ náà kúrò láyé mi. Níbẹ̀ ni orúkọ náà Olúwa fàyà kúrò lára mi lónìí. Orúkọ ibi Olúwa fi jóná lónìí. Orúkọ tí ń fìyà jẹ ìran mi, orúkọ tí ń fìyà jẹ ìràwọ̀ mi, Olúwa fi jóná lónìí. Ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ tó pè mí, èyí tí ìṣòro pè mí, èyí tí ayé fi pè mí. Olúwa fi jóná lónìí, fi jóná lónìí, fi jóná lónìí, fi jóná lónìí. Ṣí kúrò lára mi. Àmì orúkọ náà parẹ́. Jésù olúwa wa. Ọ̀pọ̀lọpọ̀ tí mo wí kò yé ẹlòmíì. Ó tún gbà báyìí, ó tún gbà báyìí pé Olúwa tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ orúkọ tí ìṣòro sọ mí. Ẹlòmíì wà ìṣòro lọ́sọ lórúkọ. Á ní obìnrin yẹn àgàn ni. Ṣé àmọ̀ pé ìṣòro yẹn ti fún lórúkọ nìyẹn? Wọ́n á ní àgàn ni. Ṣùgbọ́n Ọlọ́run wí pé òun fẹ́ fún ọ ní orúkọ titun. Ọlọ́run wí pé ẹ jẹ́ kí n kà délẹ̀ kó lè bá máa wí pé ó ní ní ẹsẹ̀ kẹta, ó ní ìwọ ó jẹ́ adé ògo pẹ̀lú ní ọwọ́ Olúwa, àti adé oyè ọba ní ọwọ́ Ọlọ́run rẹ̀. Wọ́n á ní orí ọkùnrin yẹn máa ń tọrọ ní aláìní ní ìṣòro yẹn ti sọ́dọ̀rúkọ nìyẹn. Wọ́n á lẹ́nu ẹlòmíì gan wọ́n kóòtù orúkọ wọ́n á ní obìnrin yẹn oníbìsí ni, oníbìsí. Wọ́n ti ìṣòro ti sọ ẹ́ lórúkọ nìyẹn. Wọ́n wá ń fi orúkọ yẹn pè ọ́. Ìwọ náà má jẹ́ kí orúkọ tọ́lọ́run ò sọ ẹ́, má jẹ́ kó mọ́ ọ lára. Ta lóbìnrin yẹn? Wọ́n máa ń gbé sọ́lẹ̀ ni, wọ́n máa ń gbé sọ́lẹ̀ ni, kò lọ́kọ, kò lọ́kọ. Ẹlòmíràn wà àléébù ni. Wàá gbàdúrà Olúwa o, tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ orúkọ, tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ orúkọ tí ìṣòro sọ mí. Bí Ọlọ́run bá tú ọ sílẹ̀ kúrò nínú ìṣòro tí orúkọ sọ ẹ́, ìyẹn ni wípé wọ́n wò pé àgàn ni, wọ́n ní àyà àbèjì mọ́ ní nísìn. Mo rò pé bàkan náà ó ti yí padà, orí ti yí padà, àyà àbèjì ní nísìn. Wá gbàdúrà Olúwa tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ orúkọ tí ìṣòro sọ mí. Olúwa tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ ìṣòro tí orúkọ sọ mí. Ẹ̀mí mímọ́ ò yọ mí kúrò nínú ìṣòro èyí tí orúkọ sọ mí. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù,
ọlọ́run ẹ̀mí mímọ́ olúwa tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ ìṣòro èyí tí orúkọ sọ mí, kúrò lọ́wọ́ ìṣòro, kúrò lọ́wọ́ orúkọ tí ìṣòro sọ mí, tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ orúkọ tí ìṣòro sọ mí lórúkọ Jésù. ká má tún ṣe pè mí bẹ́ẹ̀ mọ́, orúkọ tó ọ̀dá mọ́ mi, orúkọ tẹ́mi kò yàn fúnra ara mi ṣùgbọ́n tí ìṣòro fi fún mi, olúwa na ọwọ́ àánú na ọwọ́ agbára fi tú mi lẹ̀, fi tú mi lẹ̀, fi tú mi lẹ̀. Jésù olúwa ó tún bàbá yìí pé olúwa o tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ orúkọ ẹ̀gàn tí a fi ń pè mí, olúwa tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ orúkọ ẹ̀gàn tí a fi ń pè mí, tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ orúkọ ẹ̀gàn tí a fi ń pè mí. Ó mú mi rántí orin bàbá wa kan Sàní, ó ní ayé ń retí ẹlẹ́yà mi o, wọ́n ń retí ẹlẹ́yà mi o lójoojúmọ́, wọ́n ti kóra wọn jọ o láti pẹ̀gàn mi, wọ́n á ní mi ò mọ̀jú ilé àdúrà lójoojúmọ́, wọ́n rí mi lọ́nà ilé àdúrà wọn a máa pẹ̀gàn mi, wọ́n á ló tún ti ń lọ, wọ́n á ní bàbá àdúrà ọ̀rọ̀ mi àgbẹ̀sẹ̀, èmi náà ń bá wí yẹn o Ọlọ́run. Wọ́n oríṣiríṣi orúkọ oríṣiríṣi èébú ni wọ́n mọ èèyàn mọ́ lára. wàá gbàdúrà, wàá ní olúwa o tú mi sílẹ̀ kó lọ́wọ́ orúkọ ẹ̀gàn tá a fi ń pè mí, olúwa tú mi sílẹ̀ kó lọ́wọ́ orúkọ ẹ̀gàn tí a fi ń pè mí. ẹ jẹ́ gbàdúrà yìí dáadáa, orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ o tú mi sílẹ̀ kó lọ́wọ́ orúkọ ẹ̀gàn tí a fi ń pè mí, ayérayé o tú mi sílẹ̀ kó lọ́wọ́ orúkọ ẹ̀gàn èyí tí a fi ń pè mí. Jésù olúwa wa. Àdúrà kan wá kó tó di pa lọ sí àwọn ìpele tó kàn, òun náà ni pé olúwa májẹ̀mú ó máa ń ṣe ìdènà fún àwọn èèyàn láti wà ní ojú kan ṣoṣo. ní ìgbà tí àkókò ìlérí ayọ̀, ìmúṣẹ ìlérí ayọ̀ bá dé, májẹ̀mú kan fa àwọn kan sẹ́yìn, kò ní jẹ́ kí wọ́n lọ. ẹ jẹ́ fún yín lápẹẹrẹ, arákùnrin kan nǹkan burú fún débi pé ó wá lọ sórí òkè ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. ohun tó ṣẹlẹ̀ gidi lélẹ́yìí o, ọ̀rọ̀ ìtàn kọ́ o, this is a true life story that I heard from the mouth of the horses himself. ó wá gorí òkè lọ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. bó ṣe bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, olúwa bọ́sọ̀ ìyà ikú ọlọ́run mi, mo fẹ́ bọ́. bó ṣe ń gbàdúrà yẹn bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní rí àwọn ìbejì méjì. àwọn ìbejì méjì yẹn bẹ̀rẹ̀ sí ní kéèkì, wọ́n bẹ̀rẹ̀ sí ní sun ẹkún, wọ́n pé àdúrà onígbà yẹn lọ́dọ̀ bá bẹ̀rẹ̀ sí ní pariwo, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, jẹ́ kádùá mi ó gbà. ọpẹ́lọpẹ́ ẹ̀jẹ̀ Jésù àti iná ẹ̀mí mímọ́ yọ mí kúrò nínú kòkò májẹ̀mú yìí. kí ni májẹ̀mú náà? ìdílé wọn, àwọn bàbá wọn bọ eégún, ṣùgbọ́n òun náà gbọ́ ìtàn yẹn. lẹ́yìn tí nǹkan yẹn ṣẹlẹ̀ ló lọ ṣe ìwádìí. wọ́n ní ó láwọn ò bọ eégún lé àwọn àgbà wa sọ pé eégún wà ń dìlé yìí tẹ́ ń bọ. wọ́n ní kó lọ wò òkè àjà, wọ́n rí ẹ̀kú eégún yẹn lókè àjà. wọ́n wá pé àwọn bàbá wọ́n fi ìbejì ọmọ tuntun, wọ́n fi àwọn ìbejì yẹn wọ́n fi rúbọ eégún, wọ́n fi wọ́n ṣètùtù eégún. àtìgbà yẹn ni májẹ̀mú eégún yẹn ti wọ ìdílé wọn, pé ní gbogbo àwọn wá jẹ́ wípé gbogbo àwọn ọmọ ìdílé yẹn tí wọ́n bá ti dé ìkóríta kan tó bá ti fẹ́ dára fún wọn, wọ́n kàn déédé nǹkan yóò stop, wọ́n wálẹ̀ títí débi wípé wọ́n padà sóko bàbá wọn, ibẹ̀ ni wọ́n ti máa rùn pàṣí. kí ni tí wàá ṣẹlẹ̀ sóun náà, òun ló wá gba orí òkè lọ, ló wá gbàdúrà yẹn. bó ṣe ń gbà bẹ́ẹ̀ làwọn ìbejì yẹn pé àdúrà yẹn ò ní gbà, ṣùgbọ́n agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù, agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run fi àánú ṣẹ́ ogun yẹn, àwọn ìbejì yẹn ṣe pa ẹnu mọ́. májẹ̀mú ìdílé tí wọ́n fi ẹ̀jẹ̀ ènìyàn, tí wọ́n fi ẹ̀jẹ̀ ẹranko, tí wọ́n ti fi ṣe májẹ̀mú fún àwọn ìdílé. ṣé rí àwọn, ẹ jẹ́ kí n sọ fún yín nípa májẹ̀mú ìdílé. kò kí ń yé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn májẹ̀mú ìdílé ọ̀pọ̀. ṣé rí àwọn ìdílé kan wà
níbi tí àwọn bàbá wa wá agbára dé in those days, àwọn ìdílé kan wà bẹ́ẹ̀ pé kò sí ọmọ tí wọ́n bí ní ìdílé yẹn tẹ́ bá yìnbọn fún kò ní ràn, tẹ́ bá yìnbọn fún kò ní ràn. Yẹni pé wọ́n ti ní àwọn májẹ̀mú kan kálíbà mọ̀, mo ń sọ àpẹẹrẹ fún ni at least bá a ṣe rí búburú ẹ̀ láàrin tó tún fẹ́, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó ní nǹkan tí ń gbà. Tẹ́ bá wa gbolé tiwa yọmọ yọpọ yẹn lẹ́nu, ẹ lọ máa ṣe ìlú kan bẹ̀, ẹ máa pé ẹ̀ṣọ́ gùn, ẹ máa lu ìlú yẹn kíkankíkan, ẹ rí ẹ̀ṣọ́ ó sì máa gun àwọn ọmọkùnrin àti ọmọbìnrin bẹ̀. Yóò gùn wọ́n débi wípé wọ́n bá dé ìkórìtà kan wọ́n máa gbára dálẹ̀. Tí wọ́n bá lùlù yẹn bọ̀, tí wọ́n bá jáde bọ̀ látàgbolé wa, tí wọ́n bá jáde bọ̀ àwọn èèyàn máa sá lọ ni. Tí wọ́n bá lùlù ẹ̀ṣọ́ ni wọ́n dì sọ lọ́wọ́, yẹn ni pé wọ́n gbà ní àwọn ọmọ ẹ̀ṣọ́ Ìkòyí. Tí ìlú yẹn bá ń dún kíkan, gbogbo kòkò tó bá wà ń ta fífọ́, gbogbo tó bá rí ládùúgbò nínà, nígbà tó bá dé ìkórìtà kan kíní yóò gbé wọn dálẹ̀, tí ó gbé wọn dálẹ̀, wọ́n á gbé epo ẹfúnlépo nítorí wà ló má jẹ̀mú nìyẹn. Wá gbàdúrà, kòkó má jẹ̀mú ìdílé tí mo wà tó dá mi dúró sójú kan ṣoṣo, kòkó má jẹ̀mú ègún ìdílé tí mo wà tó ń fọhùn ibi sí ayé mi. Olúwa fi ẹ̀jẹ̀ Jésù àti iná ẹ̀mí má gbé mi jáde, fi gbé mi jáde kó nú ẹ̀ lónìí. Kòkó má jẹ̀mú tí mo wà tó fọhùn ibi sí ayé mi tó dá mi dúró sójú kan ṣoṣo, Olúwa fi agbára tí bẹnu ẹ̀jẹ̀ Jésù àti iná ẹ̀mí mímọ́, Olúwa fi gbé mi jáde lónìí. Olúwa fi gbé mi jáde, Olúwa gbé mi jáde kó nú kòkó ègún ìdílé tọmọtọmọ. Olúwa gbé mi jáde, fi iná ẹ̀mí gbé mi jáde, fi ẹ̀jẹ̀ Jésù gbé mi jáde, fi agbára gbé mi jáde. Ẹ jẹ́ gbàdúrà sẹ́, orúkọ Jésù, gbogbo májẹ̀mú ìdílé èyí tí máa ń fọ̀hún ní ìkórìtà àṣeyọrí, èyí tí máa fẹ́ já mi sílẹ̀ ní ìgbà tí máa fẹ́ gòkè, Olúwa fi iná ẹ̀mí mímọ́ àti ẹ̀jẹ̀ Jésù fi gbé mi jáde, fi gbé mi jáde, fi gbé mi jáde kó nú ẹ̀, fi gbé mi jáde kó nú ẹ̀, fi gbé mi jáde kó nú ẹ̀. Jésù lọ àgbàdua, Olúwa yọ orúkọ mi kúrò nínú májẹ̀mú ègún ìdílé lónìí. Olúwa yọ orúkọ mi àti ọmọ àti gbogbo tó jáde lára mi, fi yọ kúrò nínú májẹ̀mú ègún ìdílé wa. Olúwa fi yọ mí kúrò nínú májẹ̀mú ègún ìdílé wa. Ẹ jẹ́ gbàdúrà yìí, orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, fi ọwọ́ agbára, ọwọ́ iná, ọwọ́ ẹ̀mí mímọ́, iná ẹ̀mí mímọ́ àti ẹ̀jẹ̀ Jésù fi gbé mi jáde, fi yọ orúkọ mi kúrò nínú májẹ̀mú ègún ìdílé, fi yọ orúkọ mi kúrò nínú kòkó májẹ̀mú ègún ìdílé. Bàbá yọ orúkọ mi jáde kúrò nínú gbogbo májẹ̀mú ègún ìdílé. Olúwa ṣàánú fún mi, Olúwa gbọ́, ẹ̀mí mímọ́ gbọ́, ayé dáhùn. Jésù Olúwa wa. A sì ń gbàdúrà lórí ìtúsílẹ̀ yẹn ni o. Ọ̀pọ̀lọpọ̀ tó ń di ẹlòmíì lọ́nà lé o. Ọlọ́run ti pé ọdún ìtúsílẹ̀. Ǹjẹ́ o ti rí ìtúsílẹ̀ tiẹ̀ bí? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́lọ́run sọ amúlọ́kọ̀ kan ni. Tàbá ní ká ka gbogbo ẹ̀ pẹ̀lẹ́, a ṣeéṣe ká fò kan ká mọ́ gbàdúrà lé lórí. A ṣeéṣe ká fò, à ń gbàdúrà báyìí. Wọ́n wá gbàdúrà. Májẹ̀mú kan wà tí wọn náà fọwọ́ ara ẹ̀, ó fara ẹ̀ wò, ó kì í wọ̀, ó wá ń da ojú sójú kan ṣoṣo. Oríṣiríṣi ọ̀nà lèèyàn ń gba wo májẹ̀mú. Ẹlòmíì wọ̀ lójú oorun nígbà tí kò mọ̀, nígbà tó sùn. Bẹ́ẹ̀ni wípé nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó sì fún èpò sí àárín àlìkámà. Wọ́n máa mú ni wọnú májẹ̀mú látọjú àlá. Ó ti ṣẹlẹ̀ sí mi rí, ṣùgbọ́n agbára Ọlọ́run fọ̀ jáde, kọjẹ́ wọ májẹ̀mú yẹn, àwọn tó sì fẹ́ ṣiṣẹ́ yẹn wọ́n mọ̀, ẹsẹ̀kẹsẹ̀ wọ́n cut off, wọ́n wá ní ìwà pé a fẹ́ ran ọmọ yìí lọ́wọ́, ṣùgbọ́n kí wọ́n tó lè ràn yẹn lọ́wọ́, wọ́n wá lójú àlá pẹ̀lú àwọn high priest wọn. Ṣùgbọ́n òun Olúwa fọ̀hún sí mi, ohun kan tí wọ́n ní kí n ṣe ní ìkórìtà yẹn ní ọjọ́ yẹn, wọ́n ní ṣe nǹkan kan. Ìwọ Olúwa fọ̀hún sí mi pé tó o bá yìí ṣe nǹkan yìí, nǹkan bá ìyàn ṣẹlẹ̀. Mo wá pé ní orúkọ Jésù, I reject it. Oríṣi méjì ló wá bẹ́yẹn. Májẹ̀mú wo ni mo wọ̀ lójú oorun? Májẹ̀mú wo ni mo wọ̀ tí ń da ayé mi láàmú? Májẹ̀mú wo ni mo wà tí ń ja ayé mi lógun? Olúwa fi iná àti ẹ̀jẹ̀ Jésù, iná ẹ̀mí mímọ́ àti ẹ̀jẹ̀ Jésù fi gbé mi jáde kúrò nínú májẹ̀mú tí mo wọ̀, tí mo ti ọwọ́ ara mi wọ̀.
olúwa fi iná àti ẹ̀jẹ̀ jésù olúwa fi gbé mi jáde lónìí. ẹ jẹ́ á gbàdúrà orúkọ jésù olúwa májẹ̀mú kí májẹ̀mú látojú ayé ni látojú ọ̀run ni èyí tí mo lè wọ̀ èyí tó lè wọnú ayé mi èyí tó lè wọnú ayé ọmọ tó lè wọnú ayé aya tó lè máa fogun jà mí tó lè máa fogun jà iṣẹ́ ìránṣẹ́ mi fi iná àti ẹ̀jẹ̀ jésù iná ẹ̀mí mímọ́ fi gbé mi jáde 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 olúwa dáhùn ẹ̀mọ́ dáhùn olúwa dáhùn àdúrà yìí olúwa dáhùn àdúrà yìí ẹ̀yà yìí dáhùn àdúrà yìí jésù olúwa wa. àwọn májẹ̀mú mi wà ẹlòmíì wà májẹ̀mú ìbálòpọ̀ ni ó lè jẹ́ lójú ayé ó lè jẹ́ lójú oorun. kì í ṣe gbogbo ogi lèèyàn gùn ó ti gún ibìkan tí ó yẹ kó gùn ó wá ń kó bá ayé rẹ̀. ẹlòmíì ti wọnú májẹ̀mú tí ó yẹ kó wọ̀ wá gbàdúrà gbogbo májẹ̀mú tí mo ti ara obìnrin wọnú ayé mi gbogbo májẹ̀mú tó ti ara ọkùnrin wọnú ayé mi tó ń ṣiṣẹ́ lòdì sí àyànmọ́ mi ẹ̀jẹ̀ jésù máa fọ́ lónìí ẹ̀jẹ̀ jésù máa bàjẹ́ lónìí iná ẹ̀mọ́ máa bàjẹ́ lónìí olúwa máa bàjẹ́ lónìí. arábìnrin kan wà ó rí ṣe dáadáa ó ní ọkọlé sí kòòdú ọkọ káàkiri àlísọ onílé méjì tó rà bàǹdẹ̀ ó sì ní ṣọ́ọ̀bù méjì tó kàn jàn lókè àárín lẹ́kọ̀ọ́. ṣùgbọ́n ọkàn dá ọláwọn ọmọ tí ń tẹ̀lé tí wọ́n gbé báàgì ẹ̀rọ bá ṣe ṣe nàìjíríà fóònù lè tó mẹ́rin lè lè bájú ọ̀tọ̀lẹ́ tí ó fi apẹ̀rẹ̀ ru fóònù tó pè mọ́mì ṣẹfẹ́ gbọ́ ilé àyíká ló wà ń bẹ̀ wọ́n ní mi fẹ́ bá sọ̀rọ̀ jàre eléyìí ti dún o ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ kọmíṣánná ló sọ̀rọ̀ yẹn jẹ́ kí n bá sọ̀rọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń lò nìyẹn. ṣùgbọ́n kankan ṣẹlẹ̀ sí obìnrin suddenly nǹkan bẹ̀rẹ̀ sí ní burú fún ọjà ìbẹ̀rẹ̀ sí ní wálẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ta ilé àkọ́kọ́ ó fi dínwó ọjà síbẹ̀síbẹ̀ ṣọ́ọ̀bù kan bọ́ nǹkan bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ káṣírí ọmọ tù kí nǹkan ọmọ bàjẹ́ ó ta ilé ẹ̀kejì ó tún bẹ̀rẹ̀ sí ó tún làkàkà ó ń jìjàkadì àfìgbà tí ṣọ́ọ̀bù kejì náà bọ́ ó lọ rẹ́ǹtì rúmà palọ̀ ó gbé bẹ́ẹ̀ eré ní àwàdà nígbò tó yá tí nǹkan tún lé ó chẹ́ǹtì ẹ̀ sí èrú ẹni tó ti kọ́lé méjì nítorí kíni májẹ̀mú kan wà kíni májẹ̀mú náà ẹ gbọ́ ní ìgbà tí ó yá ṣọ́ọ̀bù kan tó kù òun náà bọ́ ọ wá kó àti lọ at the end of the day ó bẹ̀rẹ̀ sí ní ṣaláàrù ní by 12 àrù ẹrù mọ́mọ́mọ́mọ́ báyìí báyìí ránṣẹ́ náà pàdé pé ó ti ṣe rí báyìí báwo ni wúrà ti dára ṣe rí báyìí ó ní man of God nǹkan tó ń ṣàkíyèsí ni wípé òun ní man friend kan lọ́jọ́ tó ń ti ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin yẹn ọjọ́ náà lòun ti ń wálẹ̀ tóun ò sì dìde mọ́. a gbàdúrà májẹ̀mú kí májẹ̀mú tí mo wọnú ẹ̀ láti ara ọkùnrin májẹ̀mú kí májẹ̀mú tí mo wọnú ẹ̀ láti ara obìnrin ẹ̀jẹ̀ jésù fàánú gbé mi jáde kúrò ńbẹ̀ lónìí ẹ̀jẹ̀ jésù fi àánú gbé mi jáde kúrò ńbẹ̀ lónìí jẹ́ kí ẹ̀jẹ̀ jésù kó fọ̀ fún mi olúwa mú mi jáde kúrò nínú ẹ̀ májẹ̀mú tí mo wọ̀ tó nira fún mi láti bọ́ àánú pè mí jáde fi àánú pè mí jáde fi ẹ̀jẹ̀ jésù pè mí jáde májẹ̀mú kí májẹ̀mú tí mo wọnú ẹ̀ tó dá mi dúró sójú kan ṣoṣo tí ń ṣiṣẹ́ lòdì sí àyànmọ́ mi lónìí yìí olúwa fàánú gbé mi jáde fi iná ẹ̀mí mímọ́ fi gbé mi jáde kó nú ẹ̀ olúwa pè mí jáde kó nú májẹ̀mú yìí ẹ jẹ́ gbàdúrà dáadáa orúkọ jésù gbogbo májẹ̀mú kí májẹ̀mú tí mo lè wọ̀ tó tara obìnrin wọnú ayé mi tó tara ọkùnrin wọnú ayé mi jésù máa fọ́ parẹ́ olúwa gbọ́ ẹ̀mọ́ dáhùn jésù olúwa wa ó tún gbàdúrà yìí eléyìí kì í ṣe pé bóyá wọ́n fi dá wàhálà láàrin ọkọ àtìyàwó arákùnrin kan náà wà bẹ́ẹ̀ náà òun náà wá lọ́kìlẹ̀ orí program ọ̀rẹ́ mi kan ló wá kì í sọ̀dọ̀ pásọ̀ ló wá ilé orí program ọ̀rẹ́ mi kan ní rédíò Lagos ló wá ó ní òun ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ńlá tó dáa tó sì jẹ́ ọ̀gá yányán suddenly wọ́n kàn dá dúró
wọ́n wá fún ọ̀gá wọn nílò kí lòun ṣe well we just don't need your service anymore. Kí wàá lòun ṣe ó bá bẹ̀rẹ̀ sí ní káàkiri gbogbo ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní kó cfa lọ fọ́n káàkiri gbogbo ibi tó bá wá iṣẹ́ tí tó bá ṣe interview nìkan ló máa pass ṣùgbọ́n gbọ̀ bá yá ni sorry wọn ò gbà mọ́ kí ló dé ó wá rìn dọ́dọ̀ bàbá kan bí wòlíì ni o bí táyé ni o èmi mọ́ ó wá ní gbòdọ́dọ̀ bàbá yẹn wá sọ pé wípé ohun tí òun rí lára ẹ̀gbin ni ara obìnrin ló dẹ̀ ti kó ó dé lẹ́sà ohun ẹ̀yìn alẹ́ òun ò nẹ́nìkan ju ìyàwó lọ òkè lọ pé ìyàwó ẹ wá nígbà ìyàwó ẹ dé ọ̀rọ̀ ní kò excuse bàbá ní òun fẹ́ bá ìyàwó ẹ ní gbólóhùn ó wá béèrè lọ́wọ́ ìyàwó ẹ wípé ó ti ṣe ń fi ọ̀bẹ ẹ̀yìn tó fi ń jẹ ọkọ ẹ lẹ́yìn nígbà tí ìyàwó yẹn tí ó lahùn ó ní ẹ̀gbọ́n ọkọ òun náà ló introduce òun sí man friend pé man friend yẹn òun ló wá ní òun ara ẹ̀ ló ti kó ẹ̀gbin ó kó ẹ̀gbin láti bẹ̀ ó kó wálé arákùnrin yẹn wá ń béèrè nígbà tí nísìn pé wọ́n ti gbàdúrà fóun wọ́n ti fọrí fóun wọ́n ti wẹ̀ fóun wọ́n ti ṣe gbogbo ẹ̀ fóun whatever they have done ó ní nísìn ṣé kó tún fẹ́ obìnrin yẹn ni àbí kí ni kò ń ṣe fún kò sí tọ́lọ́ ọlọ́run lè fọ ẹ̀yin méjèèjì mọ́ àṣìṣe ni wọ́n gbàdúrà olúwa májẹ̀mú tí mo wọnú ẹ̀ láti ara obìnrin májẹ̀mú tí mo wọnú ẹ̀ láti ara ọkùnrin tó kó bá ayé mi tó kó bá ìràwọ̀ mi olúwa fi ẹ̀jẹ̀ jésù fi gbé mi jáde fi ẹ̀jẹ̀ jésù fi ṣí kúrò lára mi fi ẹ̀jẹ̀ jésù fi ṣí kúrò lára mi lónìí ẹ̀jẹ̀ gbàdúrà yìí dáadáa orúkọ jésù gbogbo májẹ̀mú kí májẹ̀mú tí mo tara obìnrin wọnú ẹ̀ lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù gbé mi jáde àánú gbé mi jáde olúwa gbé mi jáde olúwa gbọ́ jésù olúwa wa àmín. À ń tẹ̀síwájú àkókò wa kù díẹ̀ rébété ẹyọ kan só láti gbàdúrà lé lórí àsọtẹ́lẹ̀ ọdún yìí. Ó ní ọ̀nà àti gba méjì èkejì ẹ̀ náà látúgbà àgbà mọ́. Ó ní it is a year of new names. Abẹ́rán náà létí ni o it is a year of new names gẹ́gẹ́ bí tọ́lọ́run fi rán mi sí ayé. It is a year of new names, sudden and unexpected transformation will change some people's names. Nations will carve out of nation for new names. Ó ní ó jẹ́ ọdún orúkọ titun wọ́n ti mọ̀ ní aláìní tẹ́lẹ̀ wọ́n wá pè ní olówó ni o ọlọ́lá ni o wọ́n ti mọ̀ ọ́ sí àgàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ọdún tí wọ́n máa pè ọ́ ní ìyá àbèjì wọ́n ti mọ̀ ọ́ sí ẹni tí òrìṣà applicant mọ̀ ní wọ́n á ní promotion ló ń gbà bí iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí sí ọ̀gá ni ó ti supervisor ó ti di manager ó máa gba orúkọ tuntun àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ tẹ́ pé yóò fún ẹlòmíì ní àyípadà ọ̀tun ó jẹ́ àkókò tí ó jẹ́ wípé a ó yọ àwọn orúkọ tuntun lára àwọn orílẹ̀-èdè ẹjá wá wò ní ẹsẹ̀ kẹrin ó ní a kì yóò pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́ maybe you have been forsaken before thou shalt no more be termed forsaken bẹ́ẹ̀ ni a kì yóò pe ilẹ̀ rẹ ní ahoro mọ́ ṣùgbọ́n a ó pè ọ́ ní Epsiba àti ilẹ̀ rẹ ní Beulah nítorí inú Olúwa dùn sí ọ a ó sì gbé ilẹ̀ rẹ ní ìyàwó. He said, thou shalt no more be termed forsaken, neither shall thy land any more be termed desolate, but thou shalt be called Epsiba, and thy land Beulah, for the Lord
delighted in thee, and thy land shall be married. Shall be married. Ìyẹn ni wípé God say the forsaken shall be turned to Hephzibah. Hephzibah means delighted. That is, I delighted in her. Ẹni tí wọn ò kí ń fẹ́ràn tẹ́lẹ̀ á wá di ẹni tí wọ́n ń fẹ́ràn. Ẹni tẹ́ pé ẹran ìkórìíra ló wà lára ẹ̀ tẹ́lẹ̀ á wá di ẹni pé obìnrin yẹn o àwọn kan bá fẹ́ sọ pé ìṣègùn ta ló wicked obìnrin tó mọ̀ dáa jù láyé yìí ni. Ogun ayé ni máa jẹ́ kéèyàn ní máa sọ èèyàn dìdàkudà ní máa sọ èèyàn dìdàkudà wàá gbàdúrà orúkọ titun orúkọ ìgbéga orúkọ ìtẹ̀síwájú orúkọ àlùyọ Olúwa ìwọ tó tí ì di bàbá wọ́n máa pè mí náà bàbá grandpa wọ́n máa pè ọ́ Olúwa orúkọ titun tó bá àyànmọ́ mi lọ orúkọ titun tí ó fi ògo rẹ̀ hàn láyé mi Olúwa tú lé mi lórí Olúwa lẹ́yìn tó kọ́kọ́ ní kó parí ọdún yìí lọ sí ìdajì Olúwa tú lé mi lórí orúkọ titun tí ó mú ìbùkún yanturu wọlé orúkọ titun tí ó fi òpin sí òṣì àti ìpọ́njú orúkọ titun tí ó kó aṣọ ẹ̀gàn kúrò lọ́rùn mi Olúwa tú lé mi lórí Olúwa tú lé mi lórí ẹ jẹ́ gbàdúrà yìí dáadáa orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ orúkọ titun èyí tí ó bọ́ aṣọ ẹ̀gàn kúrò lọ́rùn mi pátápátá Olúwa tú lé mi lórí 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 gbogbo orúkọ ẹ̀gàn tí a fi ń pè mí fi òpin sí orúkọ titun orúkọ ìbùkún orúkọ ìgbéga orúkọ rere Olúwa jẹ́ kí àyípadà rere kó bá mi àyípadà ìgbéga ìtẹ̀síwájú mo fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní ẹ̀rí rere mo fẹ́ kí ògo mi bẹ̀rẹ̀ sí ní fọ́ tọmọtọmọ káàkiri gbogbo àgbáyé gbogbo nǹkan tó ń di ògo mi lọ́wọ́ máa fàya gbogbo aṣọ ètò àfi bo ògo mi mọ́lẹ̀ fi jóná Olúwa dáhùn ẹ̀mọ́ dáhùn Olúwa gbọ́ Jésù dáhùn àdúrà yìí Jésù Olúwa wa Olúwa wí fún wa wípé ó jẹ́ program kan wá sọ́kàn mi nígbà tó lọ́n bá àpúfẹ̀ pàpátá á bẹ̀rẹ̀ òun náà ni wípé kí ni program yẹn òun náà ni pé kí ni Olúwa wí á jẹ́ àsọtẹ́lẹ̀ throughout kí ni Olúwa wí ìwọ náà wà ní àǹfààní láti sọ kí ni Olúwa bá ọ sọ kí làlá tó lá kí ni ìran tó rí ọ̀nà wo lọ́lọ́run gbà bá ọ sọ̀rọ̀ wá sọ pásítọ̀ mo rí nǹkan báyìí kí ló túmọ̀ sí àgbàdua lé lórí ètò kan bọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó lọ́n bá wà púfù gbogbo ẹ̀ àgbè sórí afẹ́fẹ́. Number 2, only the major battle will be conquered and the major problem will be averted only if people can pray. Yẹni pé Ọlọ́run fẹ́ ṣẹ́ ogun ńlá kan ní orílẹ̀-èdè àgbáyé Ọlọ́run fẹ́ ṣẹ́ ogun ńlá kan ní orílẹ̀-èdè ní àwọn orílẹ̀-èdè lọ ìṣòro ńlá kan tó kàn jàn Ọlọ́run fẹ́ ṣí lọ ó fẹ́ ṣí kúò ó ní tí àwọn èèyàn bá lè gbàdúrà ni o láti January oúnjẹ ló máa ń jẹ kùlà wàá jẹyán wàá jẹbà wàá jẹ búrẹ́dì bọ́gà gbogbo ìtì pápátá ló mọ̀ ọmọ olóúnjẹ tó dùn jù ò ṣẹ́ra rárá bẹ́ẹ̀ ni wọ́n sì ń tẹ̀sí ẹ̀jẹ̀ rẹ̀ wò tí wọ́n pé ọmọ jẹ nǹkan ìmọ̀ náà ló sà ń jẹ sá òun náà ló ń jẹ Ọlọ́run fẹ́ ṣẹ́gun fún ọ Ọlọ́run fẹ́ ṣẹ́ àwọn ogun ńlá kan ẹjẹ́ sọ fún Ọlọ́run ogun tó lóun fẹ́ ṣẹ́ yẹn ẹjẹ́ bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè wa Nàìjíríà ogun ńlá tó lóun fẹ́ ṣẹ́ yẹn Olúwa ogun yẹn ṣẹ́ wọlẹ̀ má jẹ́ ó gbérí mọ́ ogun tí o ní ò ní jẹ́ kó dìde ìṣòro tó lóun fẹ́ fòpin sí yẹn Olúwa dáná ṣẹ́ ogun yẹn Olúwa ṣẹ́ ogun yẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ogun tí ọ̀tá fẹ́ gbé dìde àbí ogun tí ẹ ti gbé dìde àbí ogun tó fẹ́ gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí mímọ́ tí ò ní ṣẹ́ ogun náà Olúwa tí ò ní yanjú ẹ̀ ogun tó fẹ́ ba àyíká mi jẹ́ ogun tó fẹ́ fi ja ilẹ̀ kóòtù òjíire tí mo wà máa wí bẹ́ẹ̀ bọ́ wà ní ilẹ̀ Haúsá máa wí bẹ́ẹ̀ bọ́ wà nílẹ̀ Ìgbò máa wí bẹ́ẹ̀ ogun tá a fẹ́ fi jà mí tá a fẹ́ fi ja ilẹ̀ kóòtù òjíire Olúwa bẹ̀rẹ̀ sí ní ṣẹ́
gbogbo àwọn tó lè fẹ́ gbógun tí ilẹ̀ Kóòtù Òjíire fi ogun ẹ̀yìn pa wọ́n, gbogbo àwọn tó lè fẹ́ gbógun tí ìlú tí mo ti jáde wá, tí ìran tí mo ti jáde wá, Olúwa fi ogun rán ogun ẹ̀yìn sí wọn, jẹ́ kí ogun yẹn kó ṣẹ, dáná sun wọn, ìmọ̀ wọn kó di asán. Ẹ jẹ́ ká gbàdúrà yìí dáadáa, ẹ jẹ́ àgbà dáadáa. Orúkọ Jésù, orúkọ Jésù, ogun kógun láti ibikíbi wá tó fẹ́ wọ ilẹ̀ mi, tó fẹ́ wọ ìlú tí mo ti jáde wá, tó fẹ́ wọ ìlú abínibí mi jáde wá, tó fẹ́ wọ ilẹ̀ ìpínlẹ̀ tí mo ti jáde wá, Ọlọ́run ẹ̀mí mọ́ máa ṣẹ, máa ṣẹ, máa ṣẹ, máa ṣẹ, máa ṣẹ, máa ṣẹ, máa bìwó, máa bìwó, máa bìwó. Gbogbo alágbára tí wọ́n náà fẹ́ fogun ja ilẹ̀ mi, tí wọ́n fẹ́ fogun ja àwọn ènìyàn mi, Olúwa fi ogun ẹ̀yìn parọ́ àwọn èèyàn báyìí, fi ogun ẹ̀yìn sí wọn, ṣẹ́ wọn lógun, ṣẹ́ wọn léegun ẹ̀yìn, ipa wọn, agbára wọn sọ di asán. Gbogbo agbára tí wọ́n ń lò lé wa lórí, Olúwa gbà á, ẹ̀mẹ́ gbà á, Olúwa gbà á, Olúwa gbà á, Olúwa gbà á. Jésù Olúwa wa. Ẹ jẹ́ gbàdúrà. À ń sọ̀rọ̀ lórí restructuring Nàìjíríà báyìí, ẹ jẹ́ ká gbàdúrà lórí Nàìjíríà díẹ̀. Wọ́n sọ̀rọ̀ lórí restructuring, wọ́n sọ̀rọ̀ lórí ẹgbẹ́ gbàdúrà wípé agbára tí àwọn ènìyàn bá ní ipá láti dín agbára federal kù, wọ́n discipline, wọ́n sọ̀kan nǹkan tí ò dáa, wọ́n ní wọ́n sì ń block èèyàn lórí Twitter ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ lórí àìmọye èèyàn tẹ́ ń block lórí Twitter, tó bá ti sọ tí ò bá yé mu, àwọn náà là ń sọ pé ká ṣòfin hate species. Tó bá ti sọ tí ò bá yé mu, wọ́n á block ẹ̀, wọ́n á block ẹ̀, lẹ́yìn náà ban. You are using our resources to despite people from their right láti ní access to information. You are using our own resources. Ẹ jẹ́ gbàdúrà. Gbogbo agbára tí federal lò lé Nàìjíríà lórí, tí wọ́n lò lé citizen lórí, tí wọ́n ò lè lóko, tí wọ́n ò lè lódò, tí wọ́n ò fi ní ẹ̀tọ́, tí ayé ò bá lè gbà, ẹ̀mí mímọ́ gbà kó lọ́wọ́ wọn, Olúwa gbà kó lọ́wọ́ wọn. Agbára tí wọ́n lò lé wa lórí, tí wọ́n lò lé wa lórí láti gba ilẹ̀ wa, agbára tí wọ́n lò lé wa lórí tí wọ́n ṣe wa mọ́, tí wọ́n pa àgbọ̀dọ̀ kó oúnjẹ wọlé, wọn ò sì gbọ́dọ̀ kó oúnjẹ wọlé. Olúwa, agbára náà Olúwa gbà lọ́wọ́ wọn, ẹ̀mí mímọ́ gbà. Àwọn ènìyàn ti, àwọn ọ̀dọ́ dá láì níṣẹ́ lọ́wọ́, kò síṣẹ́, kò sí kan, kò tó sí security, a ò lè sùn, a ò lè wo, wọ́n sì ń lo ipá. Kí lágbára tí wọ́n lò gan nígbà tí ẹ lè protect, you cannot protect your own citizen. Ẹ jẹ́ gbàdúrà yẹn fún orílẹ̀-èdè wa. Olúwa, agbára tí fẹ́ jà ń lò lé wa lórí láti ní wa lára, tí inú ìwọ Ọlọ́run ò dùn sí, agbára náà ó yá gbà lónìí. Tí àwa ènìyàn tá a lágbára láti gbà, Olúwa gbà lónìí, gba agbára náà kúrò lọ́wọ́ wọn. Ẹ jẹ́ gbàdúrà yẹn kíkankíkan. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára tí fẹ́ jà ń lò lórí ọmọ Nàìjíríà, Ọlọ́run tún nípa àti agbára tí ara fi ní Nàìjíríà, tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tí wọ́n ò lè sọ̀rọ̀, tí wọ́n fẹ́ ké tí wọ́n ò lè ké, tí wọ́n fẹ́ jẹ tí wọ́n ò lè jẹ, tí wọ́n fi ń lo agbára yẹn láti kó owó lọ sápò ara wọn, láti mú ìfẹ́ inú ara wọn ṣẹ. Agbára náà ẹ̀mí mímọ́ gbà á lọ́wọ́ wọn. Olúwa, pẹ̀lú ọwọ́ a ò ní ipá kan, a ò ní agbára kan, ṣùgbọ́n ìwọ ní agbára láti gbà á. Olúwa gbà á lọ́wọ́ wọn lónìí. Olúwa dáhùn, ẹ̀mọ́ dáhùn àdúrà yìí. Olúwa ṣe. Jésù Olúwa wa. Ẹ jẹ́ gbàdúrà. Ìṣòro ńlá tó rẹ̀ dọ̀dọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, Olúwa ṣí kúrò. Aṣọ ìnira tá a fi bò wá, Olúwa fàya. Aṣọ òkùnkùn tá a fi bò wá, Olúwa dáná sun. Kẹ̀kẹ́ ogun tí wọ́n gbé dìde sí wa, Olúwa gbígbé, Olúwa fi kẹ̀kẹ́ ogun jóná, Olúwa kẹ̀kẹ́ ogun wọn, Olúwa fi jóná lónìí. Ayérayé fi jóná lónìí. Tú wa sílẹ̀, a fẹ́ gba ìtúsílẹ̀, a fẹ́ ní òmìnira láti lọ sìn ọ́, a fẹ́ ní òmìnira láti lọ dúpẹ́, a fẹ́ ní òmìnira láti lo ìgbé ayé wa gẹ́gẹ́ bí ìwọ Ọlọ́run ṣe fẹ́ fún wa. Gbogbo agbára tí ó jẹ́ ká lo ìgbé ayé wa bí ìwọ Ọlọ́run fi fún wa, gbogbo agbára tí ó jẹ́ ká ní òmìnira, Olúwa, agbára náà Olúwa fi jóná lónìí. Ẹ jẹ́ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, gbogbo agbára tí ó fẹ́ kí àlàáfíà kó jọba ní àyíká wa, ní orílẹ̀ wa, ní ìdílé wa, lórí ní àyíká wa, tí ó fẹ́ kí àti ó jẹ́ ká tẹ́gùn afẹ́fẹ́, tí ó jẹ́ kí atẹ́gùn àlàáfíà kó fẹ́, Olúwa ṣí nì, yóò ṣí lọ, yóò ṣí lọ, yóò ṣí lọ. Nǹkan burúkú tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà, Olúwa ṣí dànù, Olúwa ṣí dànù, pẹ̀lú ọwọ́ agbára máa ṣí dànù, máa ṣí dànù,
máa ṣí dànù, máa ṣí dànù. Olúwa gbọ́, ẹ̀mọ́ dáhùn, Jésù Olúwa wa. Ọwọ́ ẹ jẹ́ gbàdúrà yẹn dáadáa wípé Olúwa wípé a ò ní pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́. Ní àfikún ẹ jẹ́ wo Isaiah 54 ká fi kún àdúrà. Ọjọ́ ti lọ o, a máa tẹ̀síwájú pọ̀ o, àti ẹ̀ tí bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ìta àgbà afẹ́ràn náà létí ni, ṣùgbọ́n oṣù yìí náà a fi ràn létí oṣù mẹ́fà tó kù ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀, ọ̀nà gbọ́dọ̀ sí. Ẹ jẹ́ wá Isaiah 54 verse 6 and 7, ẹ jẹ́ ká verse 6 and 7. Ó nítorí Olúwa ti pè ọ́ bí obìnrin tí a kọ̀ sílẹ̀ tí a sì bà nínú jẹ́, àti bí aya ìgbà èwe ní ìgbà tí a kọ̀ ní Ọlọ́run wí. Ní ìṣẹ́jú díẹ̀ ni mo kọ̀ sílẹ̀, ṣùgbọ́n nínú àánú ńlá ni èmi ò fi kó ọjọ́. Pàálí Olúwa wá kó mi jọ. Ǹjẹ́ nǹkan kan ti wà tó ti ṣe ìpínyà, tó ti fọ́ ọ ká? O lọ́kọ ó dàbẹ́ pé ò lọ́kọ, o láya ó dàbẹ́ pé ò láya, o bímọ ó dàbẹ́ pé ò bímọ. Olúwa kó mi jọ, Olúwa kó mi jọ. Ire ńlá tí ó kó mi jọ, Olúwa ṣílẹ̀kùn ẹ̀ fún mi. Olúwa bàbá wá kó mi jọ. Gbogbo tó mú mi scatter, Olúwa fòpin sí. Ìṣòro tó scatter mi, Olúwa bá mi fòpin sí lónìí. Wá kó mi jọ, Olúwa kó mi jọ. Níbi tá a ti kọ̀ mí, jẹ́ kí n lọ jọba ń bẹ̀. Níbi tá a ti lé mi jáde, jẹ́ kí wọ́n bẹ̀bẹ̀ kí wá jọba ń bẹ̀. Ṣùgbọ́n wọ́n lé Jẹ́fítà jáde, ṣùgbọ́n padà wá jẹ mágàjí inú ìdílé yẹn. Ní ibi tá a ti kọ̀ mí, Olúwa ò fi ọwọ́ agbára mú mi padà lọ bẹ̀ jọba. Níbi tá a ti fẹ́ rí mi, lórúkọ Jésù. Mo rántí pásọ wa kan Paris kan tán gbé lọ tẹ́lẹ̀, wọ́n sàkàntì pé kó lọ wọ́n wá tì lọ sínú Paris yẹn. Wọ́n ti ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ síbẹ̀, kálukú ní sákò ń bẹ̀, kọjọ kan bá dárúkọ bẹ̀ ń sí gbogbo yín lẹ́ mọ́. Nígbà débẹ̀ wọ́n ṣàwò pé ṣé ìwọ̀sẹ̀ kọ́ sákàn máa ṣe bí deliverance kọ́ máa ṣe wọ́n bá òkè ẹ̀jẹ̀ rẹ̀ náà lọ bẹ̀ ọ́ láìkí deliverance. Ó dẹ̀ lọ bẹ̀, Ọlọ́run dẹ̀ gbà fún. Bí wọ́n bá fún oníṣẹ́ ibi tó wà tẹ́lẹ̀, wọ́n kàn sọ pé bóyá ẹ bá a ṣe announcement àbí ẹ kàn bá wa ṣe kinní. Ṣùgbọ́n wọ́n fẹ́ kọ́ lọ́ọ́ lu ẹ̀, wọ́n ju ẹ lọ síbẹ̀ yẹn. Ó wá lọ bẹ̀, Ọlọ́run wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Ìyanu wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ débi wípé àtàwọn ọba o àti gómìnà o àti gbogbo ọ̀nà ń wá síbẹ̀. Tó yẹ pé lọ́jọ́ tí ẹ bá fẹ́ lọ bẹ̀ gan-an wọ́n di gàgà ni. Ọjọ́ tí dáàdi ò fẹ́ lọ bẹ̀ báyìí, àwọn èèyàn gorí ilé, wọ́n gorí òrùlé láti rí dáàdi ká tó rí ọ̀nà pé kí dáàdi lè kọjá. Everybody want to touch him. Ṣé I understand? Ohun tí mo tà láti sọ ni wípé ẹ wá wo ibi tí wọ́n ti pé kí wọ́n kúrò. Wọ́n sàn fi ọdún ẹ má bínú mi ò tí ì ráàyè ni. Wọ́n fẹ́ kí wọ́n wá mínísítà ń bẹ̀ níbi tí wọ́n ti tẹ́ pé tó ọ̀yá ẹ máa lọ sọ́hun yẹn. Wọ́n fẹ́ kí wọ́n wá mínísítà ń bẹ̀. Wọ́n sàn wo kàlẹ́ndà. I wanted to come in ẹ̀ wò. Ìjọ tí wọ́n wá fẹ́ lọ yẹn, èmi náà wà bẹ̀ ìjọ yẹn. Wọ́n ní pè mí náà láti wá mínísítà ìjọ yẹn. Ṣé wá wò àwọn èèyàn gun ládùúgbò yẹn, àwọn èèyàn fẹ́ mọ who is that person. Wọ́n fẹ́ mọ̀, wọ́n gorí ilé àti Kristi àti gbogbo wọ́n gorí ilé, gbogbo ẹnu ọ̀nà ti dí gàgà ní ọjọ́ tá à ń wí. Wọ́n débẹ̀ tògótògó. Olúwa níbi tá a ti fi ẹ̀gàn lé mi jáde jẹ́ ń padà jọba bẹ̀ tògótògó. Olúwa mú mi jọba níbẹ̀ tògótògó. Ó yẹ gbàdúrà yìí dáadáa. Orúkọ Jésù níbo la ti lé mi, níbo la ti kọ̀ mí. Olúwa mú mi lọ jọba bẹ̀ tògótògó. Mímí lọ jọba ń bẹ̀ tògótògó. Lórúkọ Jésù mú mi lọ jọba níbẹ̀ tògótògó. Ẹ̀mí mímọ́ ò níbo la ti kọ̀ mí. Olúwa mú mi lọ jọba ń bẹ̀ tògótògó. Jésù Olúwa wa, àmín. Ó kù ìṣẹ́jú mẹ́ta péré. Wọ́n ní ọdún yìí ó jẹ́ ọdún tí Ọlọ́run yóò ṣe ìyọ́nú fáwọn tó bá farabalẹ̀ wá Ọlọ́run máa yọ́nú sí ọ. Járe gbà Olúwa Jésù jẹ́ kí n lè mọ̀ ọ́ sí lọ́dún yìí, jẹ́ n lè wá ọ sí. Olúwa ṣàánú fún mi, jẹ́ n ráàánú gbà. Ẹ̀jẹ̀ aṣọ di àdúrà. Orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́, jẹ́ kí n lè farabalẹ̀ wá ọ lọ́dún yìí, jẹ́ kí n mọ̀ ọ́ sí. Olúwa gbọ́, Jésù Olúwa wa. Ibi tá a ti ra fi dúró sílẹ̀ ní tí ń ra sàmì sí pé tó ibẹ̀ la dúró sí ká tó di pa tẹ̀síwájú.
ní ọjọ́ mẹ́jọ. Ó ló jẹ́ ọdún ìgbédìde fún àwọn àlóore, àwọn ajínrere with anointing and seal. Ó jẹ́ ọdún tó yẹ pé ẹlòmíì tí ò sọ tẹ́lẹ̀ rí abẹ́sì ní sọ tẹ́lẹ̀, ẹni tí ò ríran rí abẹ́sì, ẹ̀yin náà máa gbóríṣiríṣi ìran káàkiri, ẹni tí ò ríran rí tí ò lálàá rí abẹ́sì ní rí. Ọjọ́ ọdún ìgbédìde sí Ọlọ́run ti gbé wọ dìde, mo sì ń jẹun síbẹ̀. Ǹjẹ́ o rí ìran kankan? Ǹjẹ́ o gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ Ọlọ́run wá? Olúwa ṣí mi lókè ẹ̀mí. Gbogbo tó ìbòjú tá a fi bò mí tí n fi rí, ìbòjú tá a fi dí mi létí tí n fi gbọ́, Olúwa bá yọ sọnù, Olúwa bá yọ sọnù. Ẹ jẹ́ gbàdúrà. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní rí láti ọ̀dọ̀ rẹ wá, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ láti ọ̀dọ̀ rẹ wá. Ẹ jẹ́ gbàdúrà kíkankíkan. Orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ o, mo fẹ́ máa rí láti ọ̀dọ̀ rẹ wá, mo fẹ́ máa gbọ́ láti ọ̀dọ̀ rẹ wá. Olúwa ṣí mi níyè, Olúwa fún mi ní ọgbọ́n, Olúwa fún mi ní òye. Jésù Olúwa wa. Gbé ọwọ́ ọ̀tún rẹ lé orí. Orúkọ Jésù, orúkọ Jésù, ipá tó ju pé agbára tó ju gbogbo agbára lọ. Àwọn ènìyàn wọ̀nyí a ti ń ké pè ọ́, gbogbo tá a wí Olúwa fàṣẹ sí. Gbogbo ìdè tó de ìṣẹ̀dá wa Olúwa jẹ́ kó máa já báyìí. Gbogbo ìdè tó di àyànmọ́ wa mọ́lẹ̀ kó máa já. Aṣọ òkùnkùn tá a fi bo ògo ẹnikẹ́ni láàrin wa kó jóná lónìí, kó jóná lónìí. Àmì mátẹ̀gbẹ́ láyé rẹ láyé mi kó máa ṣí lọ lórúkọ Jésù, kó máa ṣí lọ. Àmì mọ́rìṣe láyé rẹ kó máa ṣí lọ. Gbogbo májẹ̀mú èyí tí dá wa dúró sójú kan ṣoṣo, mo pa á láṣẹ lórúkọ Jésù kó fọ́. Kòkò májẹ̀mú náà kó fọ́ lónìí. Ó yá jáde kúrò nínú májẹ̀mú yẹn, ó yá jáde kúrò nínú májẹ̀mú yẹn. Gbogbo májẹ̀mú kí májẹ̀mú tó wà ní ayé ẹ tó ń dí ògo rẹ lọ́wọ́, tó ń dí àlùyọ rẹ lọ́wọ́, tó ń dí àlùyọ mi lọ́wọ́, mo pa á láṣẹ májẹ̀mú náà kó fọ́ lónìí. Ẹ̀mí mímọ́ kó gbé ọ jáde kúrò nínú májẹ̀mú yẹn. Ẹ̀jẹ̀ Jésù kó gbé ọ jáde. Lẹ́yìn àdúrà ìlọ́ra àánú gbà, ilẹ̀kùn ayọ̀ rẹ ṣí, ilẹ̀kùn ìṣelúgò rẹ ṣí. Bẹ́ẹ̀ lórí lórúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí mímọ́. Jésù Olúwa wa, àmín. Ọ̀la tún ni Thanksgiving. Ẹ jẹ́ á pàdé nínú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára, English Soki Yorùbá Parish, tọ́kàlẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ẹ ṣeun o, Olúwa wà pẹ̀lú yín o. God bless you. God bless you. All in Jesus' To name. join to the sub-conference, press number of sub-conference from 1 to 9. God bless you. Let's share the grace of our Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Surely, goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook, I greet you all in Jesus' name. The Lord will bless you all. I appreciate every one of you. Mama wa ya ológo Esther David, ẹ̀yin lẹ́ni àkọ́kọ́. The Lord will bless you. I appreciate you. God will bless you in Jesus' name. Mama wa Christiana Bulude, ẹ̀yin lẹ́ni ẹ̀kejì. The Lord will bless you. I really appreciate you, ma. God bless you. Mama wa Sister Titi Lola Moses. God bless you, ma. God bless you. God bless you. Baba wa Oketobi Timothy Olaniyi. God bless you, sir. God bless you, sir. God bless you. I appreciate you. Mama wa Denikelawa. God bless you. Mama wa Timitayo Adedeji. God bless you. Mama wa Sister Titi Osudansi Belu. God bless you. Eba mi ki àwọn ọmọ mi o. God bless you. God bless you. God bless you. Sister Asagba Paula. God bless you. God bless you. God bless you. God bless you. I appreciate you. Sister Ododo Pukola Lawa. God bless you. I want to Cairo call. The Lord will bless you. The Lord will bless you. The Lord will bless you. God bless you. I appreciate you all. Sister Olamide Makanjuola Adigun. God bless you. God bless you. God bless you. I appreciate you all in Jesus' name. Have a wonderful weekend.